ẹ máa wo òrùlé tẹlifíṣọ̀n. Àṣà Yorùbá kò ní tọwọ́ mi bàjẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Mo kí ọ̀tọ̀kùlúùlú, mo kí àwọn àgbààgbà, mo kọ́ ọmọdé, mo kóbìnrin. Mo kí gbogbo wa o. Oòduà á gbè wá o. Elédùmarè ò ní já ṣìṣe. Níran tó kọjá a sọ̀rọ̀ lórí òǹkà Yorùbá. A fẹnugúnlẹ̀ sórí 100. Lónìí a ó mú látorí 101, a ó mú dé orí 100. Èmi náà ni ọmọ yín Wálé Adégbùyì. A ju gbogbo wa ṣe o. Elédùmarè yóò máa dúró tì wá o. Ká má bòpò lọlé olóró. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ pápápá bí awo bàbá àṣọnà. 150, 62, 63, 64, 65, a sì tún lè pè ní 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, a tún lè pè ní 75, 76, 77, 78, 79, 100. Ǹjẹ́ ìwọ òbí, àgàgà ìwọ bàbá, tí ọmọ ń gbé orúkọ rẹ giri gẹ́gẹ́ bí àpèjúwe, ǹjẹ́ ọmọ rẹ lè ṣèdè abínibí bí? Ǹjẹ́ ọmọ rẹ lè ka òǹkà Yorùbá? Ǹjẹ́ ọmọ rẹ ṣó lè ka áfábẹ́ẹ̀tì Yorùbá? Ọmọ tó sọ lẹ́nu, àwọn àgbà bọ̀ wọn ló sàpò yàkọ́. Kí lóríkì ilé bàbá rẹ? Ǹjẹ́ ó tiẹ̀ móríkì ilé ìyá tó bí ọ? Kí ni tó fi ń ṣe fújà láwùjọ? Ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ á gbé Yorùbá lárugẹ. Èdè mi lèdè mi, n ò ní sọ lẹ́nu. Ó dàbọ̀.